Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún èmi àti yín. Happy New Week. Èní ni June 9, 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lónìí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa o. Ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú. Gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí, happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gist tá a gbọ́ ó lágbára. Ẹ mọ̀ pé gbogbo last week, gbogbo àwọn gist tá à ń sọ òun ní nípa ìdúró tí bàbá wéré ńlá fún Queen Naomi. Bàbá wéré ńlá wọn ò fi gbogbo ìgbà kan fi Queen Naomi sílẹ̀. Wọ́n support Queen Naomi lójú méjèèjì ni. Àdúrà ni a gbọ́ pé bàbá wéré ńlá ń ṣe láti rí gbogbo àwọn nǹkan tó kù láti fi ṣe full moon ritual Queen Naomi. Wọ́n ní kábíyèsí òkè ń sùn, pé gbogbo ìgbà ni wọ́n máa ń gbàdúrà. Ẹ̀yin èèyàn lé, wọ́n láwọn tí wọ́n tiẹ̀ tún rí wọgọ tí wọ́n ń gbàdúrà pé àwọn ò mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tó báyìí o. Pé ìfẹ́ tí Queen Naomi ní àti kábíyèsí síra wọn, wọ́n ní kì í ṣe kékeré. Èyí tá a wá ń gbọ́ yìí, wọ́n ní bàbá kábíyèsí Parọ́pò, wọ́n ní wọ́n sọ̀rọ̀ pé àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí wọ́n replace ìkan nínú àwọn àǹtí wa yìí pẹ̀lú princess, èyí tó jẹ́ pé wọ́n wà ní ruling house kan náà. Torí princess bí a ṣe gbọ́, wọ́n ní ruling house kan náà ló ti wá pẹ̀lú àǹtí wa kan. Wọ́n ló dẹ̀ kàwé gan. Wọ́n ló wà educated, ó fine. Wọ́n ní Parọ́pò ni wọ́n fẹ́ use kábíyèsí ni o. Pé bí wọ́n ṣe use kábíyèsí tẹ́lẹ̀, tí kábíyèsí fẹ́ gbogbo àwọn obìnrin yìí, bẹ́ẹ̀ ni wọ́n tún fẹ́ use kábíyèsí láti fi achieve gbogbo nǹkan tó fẹ́ achieve. Wọ́n ní Parọ́pò ní àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí tálùbọ̀ kó wọ́ ọ́. Pé kò sí replacement kankan fún kábíyèsí. Pé tí kábíyèsí tí wọ́n bá fẹ́ yọ àṣẹ àti gbogbo agbára tí wọ́n fún àwọn sisi wa yìí, ìyẹn kábíyèsí bàbá wéré ńlá, pé wọ́n lè ṣe. Pé ṣùgbọ́n kí wọ́n wá replace ìkan nínú wọn tó wá pẹ̀lú àǹtí wa yìí ní ruling house kan náà. Pé àwọn ò ní gbà, àwọn ò ní jẹ́ kó ṣẹlẹ̀. Èyí náà ẹ rántí ìgbà tí bàbá wéré ńlá bẹ̀rẹ̀ sí fẹ́ gbogbo àwọn sisi wa gbogbo yìí. Ẹ rántí pé wọ́n ń fẹ́ wọn every market day ni wọ́n ń fẹ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ni wọ́n ń fẹ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ó ya gbogbo wa yìí lẹ́nu. Wọ́n ní gbogbo ìgbà yẹn kábíyèsí ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nítorí pé àwọn tó ń ti àwọn obìnrin sí wọn, wọ́n ní mission. Wọ́n ní mission tó fẹ́. Wọ́n ní so bàbá kábíyèsí ní láyé kò ní ṣẹlẹ̀, àwọn ò ní lajú àwọn sílẹ̀ kó ṣẹlẹ̀. Pé tí kábíyèsí bá fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn mẹ́ta tí wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ wọn, pé kí wọ́n go ahead kan ṣe. Pé ṣùgbọ́n kán wá tó wá mú ìmí kan tó wá fẹ́ tó dẹ̀ tó wá ní ruling house kan náà pẹ̀lú ìkan nínú wọn. Pé láyé kò ní ṣẹlẹ̀. Pé bí wọ́n ṣe lò kábíyèsí, ipò ti tó gẹ́, báwo ni lajú àwọn sílẹ̀. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ pé màmá Esther Ajayi, wọ́n kọ́ ìyẹ́ ìkan nínú àwọn àǹtí wa yìí. Wọ́n ní ṣe ló ń ṣe kùrùkẹrẹ mọ́ màmá Esther Ajayi. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní ṣe ló lọ ṣe Thanksgiving ní church màmá Esther Ajayi nítorí pé ó fẹ́
kí màmá Esther Ajayi kó nífẹ̀ẹ́ òun, kó máa ṣe dáadáa sí òun. Wọ́n ní bí màmá Esther Ajayi bí wọ́n ṣe gbélé nìyẹn nígbà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi. Ẹ mọ̀ pé politics ni gbogbo wọn ń play. Wọ́n dẹ̀ mọ̀ pé màmá Esther Ajayi èèyàn Ọlọ́run ni. Wọ́n ti ní a lot of experience nípa àwọn èèyàn, nípa bí àwọn èèyàn bó ṣe máa ń ṣe kùṣẹ́yẹ, nípa bí àwọn èèyàn bó ṣe máa ń fi ẹnu bà tàwọn èèyàn jẹ́. Ní màmá Esther Ajayi ní láyéláyé kó má tó ever sọ̀rọ̀ nípa Queen Naomi ní burúkú fáwọn ọmọ. Wípé ọmọ àwọn ni Queen Naomi. Wípé ṣé kò fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin ni? Ṣé kò fẹ́ kí Queen Naomi wá jókòó tì bàbá wèrè ńlá ni àbí kó tọ́jú ọmọ ẹ̀? Wípé kó má ever sọ̀rọ̀ Queen Naomi fáwọn ọmọ ní burúkú. Wọ́n ní màmá Esther Ajayi gbélé dáadáa. Wípé wọ́n ní láyéláyé àwọn ò fẹ́ gbọ́rú ọ̀rọ̀ báyẹn kó jáde lẹ́nu ẹ̀ mọ́. Wọ́n ló bá ń bi màmá Esther Ajayi pé sáìdì ta ni wọ́n wà. Ẹ̀yin èèyàn lé. Ìyẹn tó bá jẹ́ pé nǹkan tá a gbọ́ yìí ò tọ́ ni o. Ẹ mọ̀ pé allege ni gbogbo nǹkan tá à ń sọ fún yín. Àṣé mẹ́ngbà tó ṣẹlẹ̀. Wọ́n ní ó ń bi wọ́n pé sáìdì ta náà wà. Wọ́n ní màmá wa Esther Ajayi ní àwọn ò lè sí sáìdì ìbàjẹ́. Àwọn wá láti tún nǹkan ṣe fún bàbá wèrè ńlá ni. Ẹ mọ̀ pé godmother ni màmá Esther Ajayi jẹ́ fún bàbá wèrè ńlá. Àdúrà ni wọ́n fi ran kábíyèsí àti Queen Naomi lọ́wọ́. Ìdùnnú wọn dẹ̀ ni kí àwọn àti bàbá wèrè ńlá kí wọ́n settle gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, èyí tó yẹ pé Ọlọ́run dẹ̀ ti yanjú ẹ̀ díẹ̀díẹ̀. Àdúrà ni wọ́n ń gbà fún bàbá wèrè ńlá pé kí gbogbo àwọn nǹkan tó kù tí wọ́n ń wá kí wọ́n rí láti fi ṣe fún ritual Queen Naomi. Wọ́n ní màmá Esther Ajayi gbélé àǹtí wa yìí o. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ pé Reverend Mother wọn ò fi ìgbà kankan wọn fi Queen Naomi sílẹ̀. Wọ́n fi àdúrà ran Queen Naomi lọ́wọ́. Wọ́n fi àdúrà ran kábíyèsí lọ́wọ́. A gbọ́ pé Bishop Fúnkẹ́ Adéjùmọ̀ náà wọ́n advice bàbá wèrè ńlá pé kí bàbá wèrè ńlá má gba ààyè, kó má fi ààyè gba ìṣù, kó má jẹ́ kí wọ́n tún use wọn o lórí ọ̀rọ̀ princess tí wọ́n ní kí wọ́n tún fẹ́ yìí láti fi replace ìkan nínú àwọn sisi wa yìí. Wọ́n ní Bishop Fúnkẹ́ ní àwọn èèyàn wọ́n wá láti ba nǹkan jẹ́ ni. Wípé àwọn èèyàn wọn ò wá láti tún nǹkan ṣe. Wípé tí kábíyèsí bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wọn, wọ́n á rí pé ejò lọ́wọ́ nínú. Wípé kábíyèsí ò gbọdọ̀ fi ààyè gba ìṣù rárá. Wípé wọn ò gbọdọ̀ fi ààyè gba ìṣù. Wípé kí wọ́n dúró, kí wọ́n dẹ̀ dúró lórí stand wọn. Wípé nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ni kán ṣe. Kán má jẹ́ kí èèyàn kan kí wọ́n use wọn, kí wọ́n lo advantages, circumstance àti nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n fi use bàbá wèrè ńlá. Wípé wípé àwọn ń rọ bàbá wèrè ńlá kí wọ́n kún fún àdúrà, kí wọ́n dẹ̀ má fi ààyè gba ìṣù. Nǹkan tí a gbọ́ tán ní Reverend Bishop Fúnkẹ́ Adéjùmọ̀ sọ nìyẹn. Èèyàn lé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wèrè ńlá. Ẹ̀yin náà wo bí ọ̀rọ̀ princess ṣe jẹ́ tí wọ́n ní ó ń wá, ó wá ń ṣe àwọn nǹkan tó yẹ kí àǹtí wa kan ṣe tó wá ń ṣe fún wọn nínú ààfin. Ó ṣe jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ́ princess báyìí lẹ máa fẹ́ tì sí bàbá wèrè ńlá pé kán fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. So ìtorí ẹ̀ ni wọ́n fi ní bàbá kábíyèsí parọ́pò jáde pé láyéláyé kò sí nǹkan tó jẹlẹ̀, kò sí wọn tí ẹ gbọdọ̀ gbà láti replace kan nínú wọn lu princess yìí. Wípé tó bá fẹ́ gbà as a princess kó máa gbé nǹkan tó ń gbé ní inú ààfin kó máa ṣe. Wípé ṣùgbọ́n kó wá di ìyàwó bàbá wèrè ńlá. Wípé àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé and it's true. Ọlọ́run ò ní fi kábíyèsí sílẹ̀. Ọlọ́run ò ní fi Queen Naomi sílẹ̀. Ọlọ́run á máa wà pẹ̀lú bàbá wa parọ́pò. Á dẹ̀ wà pẹ̀lú Reverend Mother Esther Ajayi àti
Bishop Fúnkẹ́ Adéjùmọ̀ fún gbogbo advice wọn ní gbogbo ìgbà fún bàbá wa Erinla. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àdúrótì gbogbo ẹ̀yin ó subscribers, gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ nítorọ jẹ́ ẹ̀ nítorọ mọ̀. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń comment lórí àwọn gist wa tó ń share tó ń like gbogbo ẹ̀ lárí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ ṣé àdúpẹ́. Orúkọ mi ni Máṣọ́lá, bí mo ṣe máa ń sọ allege ní gbogbo àwọn nǹkan tá a wá sọ fún yín. Àbá bàbá wa Erinla gbénú ààfin o. Àwa torchlight sí gbogbo àwọn nǹkan tá a gbọ́ ni. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa o. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15. Bí a ṣe ń sọ, ẹ comment, ẹ like, ẹ share. Èèyàn 40 ni a pinnu láti mú ní July 15. Ẹ darapọ̀ mọ́ àwọn tá a máa mú. Please share, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.